olórin náà ó yẹ kó lè kọrin fàájì ìfàwọn tó gbáfẹ́ ó yẹ kó lè kọrin fàájì ìfàwọn tó gbáfẹ́ ohun tó ṣùpá fi jọ́wọ́ orin kò yé ní pé tí bá ń kọ́ fún jimmy kò yé ní kíkọrin tó ti kọrí kò yẹ ṣọ́ọ̀mù genuine classic lórí wa tó bá rí wà bá ń bẹ̀ tested and trusted ìyẹn ló ṣùpá fi jọ́wọ́ orin kò yẹ ní ṣàmọ̀ pé Mr. Fuji ló fò Òṣùpá jọba àwọn ayé gbọ́ inú gbogbo ayé nù sí tó lọ́tọ̀ rí ti ṣáà ní bàbá kò ní sọ̀rọ̀ sáyìdì kókó jẹ ẹni máa jóyàwó tí ó lóye kó lè pẹ́ ní ìyẹn ló fi ní kí n jọba orin pé mò ń kọ jìnnà orí bàbá jọ ọfà ìrìn dábìrà lójú àwọn ọ̀tá gbangba dàbìrà lójú àwọn ọ̀tá akọ̀rọ̀ o gbogbo mi ti bá ti dé sẹ́yìn fi mí hàn kọ́ lè mọ̀ mi lógo gbangba jẹ́ kọ́ mọ̀ pé mi kì í ṣe ní kọ̀rọ̀ o láàrin gbogbo olú tí wọ́n lọ́hùn dáa sórílẹ̀ ohun mi kọ́ polongo mi káríkárí kó má sì bí tán.